baba mama change Aigbe wa munu mi do ire ko wa mi ri o visa yo mi o baba mama change Aigbe wa munu mi do ire ko je temi o ayi aye Jẹ́ kí iṣẹ́ mú mi lómi o. Owó ló ń jẹ́ mo bá. Bàbá mama change Aigbe. Iṣẹ́ ló ń jẹ́ who the hell are you? Mommy Junior. Jẹ́ kí iṣẹ́ sọ mí dìgbà. Ṣé wà dáadáa? Ìyá mi mú wa Ẹ káàárọ̀, àwa nìyẹn dáadáa ni. Ẹ̀yin kọ́ àdúpẹ́. Báwo ni business? Kò sẹ́yìn gọ́ọ̀dọ̀ àṣàrẹ̀ àyàn Ọlọ́run lógo. Mo need rice, jùríkà kan, ẹ̀wà, jùríkà kan, then gàrí kóńgò kan. Ọlọ́run kò máa ṣe ohun kẹ́dẹ̀ máa wò látàrọ̀ tó ti sọ mi tí rẹ̀ ní sọ pé kí ni mò ń ta ó dá mi lójú pé tó jẹ́ pé ìyẹn kọ́kọ́ wà ìmú máa tà rẹpẹtẹ ẹ fún mi 1 minute. Ajé wà lọ́wọ́ mi dáadáa. Ṣebí gàrí Ìjẹ̀bú yẹn wà? Ó kan bíi. Òun ní kẹ́ fún mi. Nylon wà ń bí. Kí máa. Ẹ ṣe ti fẹ́ wá yẹn sínú ẹ̀? Ó ti wà ń bẹ̀. Ẹ dọ́bù nylon yẹn àbí? Bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan. Ẹni bí ni yín o. Ṣé mo ṣe yìí ti tẹ́lẹ̀ yìí? Mo ní mi tí ìṣẹ́wọ́ látara ẹni ọkọ wa bá mi láàárọ̀ kùtùkùtù. Kí ló dé? Ọ̀rọ̀ yìí àbí mi. Èdè bíi eléyìí fẹ́ ra gàrí, efi rè wà, efi ra kóńgò. Ẹ̀sùn bí mi gbé ṣọ́kan mo tún sọ fún yín pọ̀ kan. Ẹ̀sùn wá débi wá fún mi 200. Mi ìdẹ̀rù pọ́n fi rán mi sí yín tí mi ò jíṣẹ́ o. Bẹ́ẹ̀ni. Mummy Junior ẹ bá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ṣé mo jẹ yín nìkan ti tẹ́lẹ̀ ni? Yé mo kú. Ṣé jẹ mí nǹkan ti tẹ́lẹ̀? Ajẹ́pọ̀kù yín ló wá gba 6,300 naira credit lọ́wọ́ mi. Ìkàlẹ́jọ. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo mọ̀ pé mo jẹ yín lówó àmọ́ eléyìí tí mo rà yìí sí ẹ máa yọ 200 yẹn ẹ wá ṣe balance ti tẹ́lẹ̀ 63 yẹn ẹ wá fi kún balance tẹ́lẹ̀ tó bá di month end precisely on the 30 ẹ mọ̀ pé oṣù yóò pé 31. Bẹ́ẹ̀ni. Màá wá san gbogbo balance. Kí wọ́n á ṣe papọ̀. Ìkàlẹ́ máa yà. Mummy Junior. Ẹ tẹ́kí ni fún mi jàre. Mummy Junior nǹkan tí mò ń sọ ò lè. Ṣé rí 200 naira yìí mo minus ẹ̀ kó nínú 6,300. Ìjọ́kíjọ́ tó lòun bá ran yín sí mi tẹ́bí bá pa owó mi á wálé kẹ́ wá fún mi lówó. Mummy Junior ẹ má ṣe yẹn o ẹ wà kò sí nǹkan táwọn ọmọ yín máa jẹ ẹ bóyá kẹ́ fi fún mi ní Indomie méjì ìyẹn hungry man size. Kí ló dé? Kí ló dé? Ìkànnì. Ẹ̀wọ̀n hungry man size ẹ̀jọ̀ ẹ fún mi lẹ́yọ̀ kan káwọn ọmọ yín. Láàárọ̀ kùtùkùtù. Ó dá mi lójú pé ìwẹ̀ kúrò lé. Wọ́n máa jẹ́ fi ilé ìṣẹ́wọ́ láàárọ̀ kùtùkùtù Monday o. Lọ́sẹ̀ tuntun. Ọkọ mi, kí lẹ wá ṣe ń lé wo yìí? Wo ọjọ́ pégún òde ò dáa rárá. Ẹ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀? Máṣíìnì tí mo fi ń ṣiṣẹ́ ó tún ti daṣẹ́lẹ̀. Ṣó ń di máṣíìnì yín ni? Ọjọ́ wo lẹ ṣì náwó iyebíye tẹ fi ṣe máṣíìnì ọ̀hún náà? Ó ṣe èmi náà lẹ́nu nìyẹn o. In fact kọ́sítọ́mà àkọ́kọ́ tí mo máa kọ́kọ́ rí òun ni mo ní kí n dáná. Tí máa ní kí n fa ẹ́ńjìn báyìí ọ́ìlì bẹ̀rẹ̀ sí ní jò ní. Ṣé ó dáa pé mò ń lálàá? Ó kí lè lè bá nítorí Ọlọ́run. Ṣé kìí ṣe pé ọ̀rọ̀ wa ń fà mójútó? Bí ká gbàdúrà 40 days àtàwẹ̀ 40 nights báyìí. Tó bá ṣe ká gbàwẹ̀ 70 days láì má jẹun kankan tó bá pé yẹn ló máa jẹ́ káyé wá dá ó dà ń pé ó necessary. Àmọ́ à ń gbàdúrà náà à ń gbàdúrà bọ̀kọ́ tèmi mọ̀ ni pé kò ì tó ni àní relent Ọlọ́run dẹ̀ máa dá wa lówó kí lè máa jẹ́ kí n wọlé bá yín ṣe. Kí ni mo máa jẹ báwo ṣé ibi téèyàn ò ṣe sí ó máa ń jẹ ń bẹ́ẹ̀ ni kí ni mo fi sílẹ̀ sílé tí mo fẹ́ jẹ.
èmi mọ̀ pa ti padà sí aláwẹ̀ gbígbà wa ní àti gàrí mú. ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ gàrí ṣìwàdẹ mo jẹ búrẹ́dì kan kù lọ́sàn-án ṣé kí n lọ bá yín gbé wá. tí ṣúgà bá wà bá mi bú ṣúgà sómi kò dẹ̀ fún mi búrẹ́dì tó jẹ kù ní àfisà. ẹ tún máa jẹun alẹ́ ti lé ọ̀rẹ́ dé èmi fìgbẹ́ máa sọ pé kí n má wọ̀. kí ló fẹ́ kí n ṣe gangan báyìí sí kí ló fẹ́ kí n ṣe wọ́n náà ló ń béèrè pé ebi ń pa mí pé kí ni mo dẹ̀ sọ fún yín pé mo fẹ́ búrẹ́dì àtọ̀mí o tún ń béèrè pé ṣé mo tún máa jẹun kí ló fẹ́ kí n ṣe gangan. máa ní sùúrù náà. inú ẹ ní sùúrù ẹ pẹ̀lẹ́. má fọwọ́ pa mí lẹ́sẹ̀ mi kò ń ṣàṣìkò fọwọ́ pa mí lẹ́sẹ̀ fọwọ́ pa mí lára láwa yìí. mi kọ́ ni machine. ara nǹkan mi fi mí lẹ̀ má fọwọ́ pa mí ara mi o gbóyè ń fọwọ́ pa mí ìṣòdà nǹkan ìjà mi lẹ́kọ̀ọ́. ó tó yẹn ni. jù bẹ́ẹ̀ lọ. sọ̀rọ̀ tí wà nù ó kò sí lónìí ọ̀pọ̀lọ́lá ṣàgbàgbọ́ pé ó ṣì ń dúró. àwọn bàbá yìí nù kí n fẹ́ nínú ẹ kí n wà pẹ̀lú ìyàwó tèmi náà mo wá bí lọ́sàn-án mo wá bí láàárọ̀ mi ń bá yín lé. ẹ má bínú mọ́. iye kó jáde kí n máa lọ àmì ń pẹ́ bẹ̀ yẹn aláàkó jẹ́ kókó tí mo fẹ́ fi ṣe mo yẹ tó wá lálẹ́ pé kí n pẹ́ bẹ̀ ẹ kó wá kí n máa lọ. ẹ wò ẹ má bínú landlord nǹkan ò ṣe jọ́mjọ́m bí mo ṣe lérò mo ń gbìyànjú àti sọ pé àwọn ibi tí mo fọkàn sí àti rí nǹkan gbà àwọn náà wọ́n lẹ́nu òṣèlú rẹ lọ́dọ̀ àwọn wọ́n lẹ́nu gbẹ ẹ jọ̀ọ́ ẹ fún mi ní ìgbàdí máa pè yín fún ara mi tún ní jẹ́ kẹ́ ẹ dààmú wá fún ara yín ẹ jọ̀ọ́. ṣé fámìlì ti fi tálákà jọ bàbá ẹ sá ẹni pírọ́blẹ̀mù ó yẹ kí wọ́n súnmọ́ yẹn kí tó gbà yín sílẹ̀ èmi ò fẹ́ gbé pálapàla báyìí mi fọ́nà owó lè ṣeré. dídà ló dà tọmọdé ẹgbẹ́ ò kì í ṣe ilé ọmọ yìí ò ṣe yàn bẹ́ẹ̀. mi kí ló kàn mí àti dídà tó dáa mi ẹ má jẹ ojú yín lálẹ́ yìí o. sọmọ́nì lọ ti rin ni mi ń sọmọ bẹ́ẹ̀. ẹ ń kọjá àyè yín sà ó sọra síbòmí náà ṣáà nìkan mo gbélé fún ni ẹ láàárọ̀ ẹ lọ́sàn-án ẹ lálẹ́ síbẹ̀síbẹ̀ ẹnu yín tún lálẹ́ kí ló ṣẹlẹ̀. bọ̀kùnrin mi náà bẹ́ẹ̀. òkè kí wàá ní ọ̀nà olóògbà kan yín sí ẹ wá ń gbélé ọ̀fẹ́ bíi pé fámílì àti ilé gbé. ìgbélé ọ̀fẹ́ ọ̀nà tó gbà kàn yín ni pé kẹ́ ẹ fi mílẹ̀ sínú ilé yín kẹ́ ẹ fún mi time ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ojú ló rojú ṣàánú ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yẹn jọ̀ọ́ ẹ jọ̀ọ́. ẹ ti sọ tán ẹ máa sọ ni pé ohun tá a bá sọ fọ́ gbọ́lọ́gbọ́n gbọ́. irọ́ o. ní ó yẹ kẹ́ pọ̀ fọ mo rò pé sick ó yẹ kẹ́ pọ̀ fọ sí ojú lójú ṣàánú ṣèyẹn ni pé ń bẹ̀bẹ̀ àbí ẹ̀ ń pòwe fún mi ẹ̀ ń pàṣẹ. ẹ má bínú. sí wàhálà so kí n máa lọ ẹ máa pè mí àbí anytime tó bá wù yín. very soon màá mi Ọlọ́run gan gbọ́ nǹkan tí mò ń sọ mi ń parọ́ fún yín. Ọlọ́run gbọ́ nǹkan tí mo ń sọ fún yín ṣé bí mo ṣe ń lọ yìí máa lọ sọ́dọ̀ ẹni tó fẹ́ gba léyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti yé yín máa gba owó lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi wálé síbò mi. ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ fún mi ẹ má gbàyàn kankan bó mo fẹ́ kó gbogbo ẹrù mi sí ẹ fún mi ní time díẹ̀ ni mo sọ sẹ́ẹ̀ Ọlọ́run lẹ́lẹ́rìí mi ń parọ́ fún yín. oṣù mẹ́fà tí wọ́n lé ẹ máa rí. irọ́ o oṣù márùn-ún àtàbọ̀ ni tóṣù ìbá parí ló ṣe máa doṣù mẹ́fà. bí tí mo ti ní problem nìyẹn ṣèbí tóṣù ìbá parí ló máa di oṣù mẹ́fà. bẹ́ẹ̀ni. ẹ kí mi mú fàánà ẹ kí n wo súra yín kẹ tó wá gbalé tóṣù ìbá parí 5 months 2 weeks tóṣù ìbá parí á doṣù mẹ́fà ok kò sí wàhálà ẹsẹ̀ kúnlẹ̀ fi dúró sà tí n bá lọ anytime mo lè débi tí n máa gbọ̀n yín gbẹ̀dà ni ẹ gẹ́ta mo wà ókè o mi fowó lè ṣe mo sì kì sá o ẹ̀sà mo sì kì o ok ẹ láàárọ̀ ẹ lọ́sàn-án ẹ tún lówó ó dàpẹ́ tí. tó bá dé bá ṣòun ló mọ àkọ́gbọ́n ọ̀dọ́ sọ̀rọ̀ tí wà nù ó. Dádì Fisáyọ̀ ṣé ẹ rí mi ni báwo níbi tẹ́ lọ ọmọ mi dà ara àbàjẹ́ ti máa ń sọ nìyẹn o owó kékeré tẹ mú bọ̀ ń sìn ẹ ti fún ẹ pé kó fi máa ra bisikì ṣó lè dá cross ni Dádì Fisáyọ̀ ẹ sọ̀rọ̀ náà ọmọ mi dà. iná ti jó lóko mọ̀jàlá òdẹ̀ délé ròyìn. kí ló kàn yín àti mọ̀jàlá ẹ fi mọ̀jàlá lẹ̀ kó kan yín. gbà tí máa jáde kúrò nílé láàárọ̀ yìí mo gbàdúrà sọ́dọ̀ Ọlọ́run ọba mo kúnlẹ̀ mo gbàdúrà church mo gbà tí muslim náà ṣùgbà tí máa bọ́ta tí mò ń lọ mọ̀ pé oòrùn tí yọ ń gbà yẹn ṣùgbà tó kù díẹ̀ kí n débi tí mò ń lọ oòrùn yẹn kọ̀ yọ ni. ẹ wá sá fún gbà tó oòrùn yẹn yọ mo bọ́ sí abẹ́ ìbòjì kan torí ara mi kankan. ó dàbẹ́ ọmọ mi dà. so ibẹ̀ náà ni mò ń mọ̀rọ̀ lọ yìí
so later on gbà tí òrùn yẹn wá lọlẹ̀ mo wá bọ́ta again pé kémi àti ẹ̀ka jọ máa lọ so bá ṣe fẹ́ máa lọ báyìí òjò kọ̀ tún bẹ̀rẹ̀ ni so mo ṣáà wá mọ́ ọmọ mi àwa ń sáré lọ nínú ìjọba yìí ń sáré lọ tá à ń sáré wà tó wáyà wọn yẹn wá ń pariwo ẹ̀yà fójò mo ṣáà sọ fún wọn pé mi níyà fójò àwọn kan wá ní pé àwọn kan wá ní pé ká yà sọ fójò nínú mọ́tò àwọn gbàtí mo yà fójò sínú èmi àtọmọ mi wọ́n ṣàlàyé fún wọn pé mọ́tò yìí pé inú mọ́tò yìí èsì wà ń bẹ̀ pé ìta tí mo tútù mú mi inú mọ́tò tẹ́tún ní kí n wọ èsì yìí ti pọ̀ jù wọ́n ṣàní kí n yà fún òjò sínú èsì bàtà á yà sínú mọ́tò yẹn lójijì wọ́n kàn sọ mí bọ́ látojú wíńdò ni. ẹ fara ṣèṣe. díẹ̀ ló kó apá mi ọlọ́run ló yọ mí. àti dúpẹ́ mi má bá yín wọ ìgbà wo wá ẹ stop. ọ̀yàwó mi yẹ kọ́rọ̀ mi ti yẹ wọ́n ti gbọ́mọ lọ àwọn gbọ́mọ àṣẹ gbọ́mọ ni wọ́n àṣẹ wọ́n tàn mí ni pé kí n wọlé èsì ni mo gbàdáràn bọ́ ìsọ mi bọ́ ni wọ́n ti gbé gbọ́mọ wa lọ. báyìí tó ṣe jẹ́ pé àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ṣe fẹ́ máa gbẹ́mí mi sókè. mi ò gbẹ́mí ẹ sókè nǹkan burúkú ni bébí náà ṣe rí nìyẹn. ọmọ wo ló gbé lọ. àwọn gbọ́mọ ti gbọ́mọ lọ. ọmọ èwo. ọmọ àtàjọ bí náà. olórí burúkú ni yín ni ọkọ mi. ṣé lórí burúkú àwọn èèyàn lọ fẹ́ sọ mí di olórí burúkú. sẹ́yìn ikú ni àbí fẹ́ fara hàn mí ni ó yẹ kẹ́ ti kú wọ́n ti gbọ́ ọmọ mi tiẹ̀ mọ̀ bóyá mo wà láyé. fisa yọbi o baba mama jẹ́ jìyà yìí gbé wà á múnú mi dùn ó. níbo ló ń lọ. ìgbà kò sọ mí di olórí burúkú. báwo mo ti fẹ́ sọ ẹ́ di olórí burúkú kí ni ìtumọ̀ gbogbo eléyìí tó ń ṣe yìí ṣé ńgbà tó dùn kò ń ṣe pé àjọ ń jẹ ni. ìgbà wo ló dùn ọjọ́ wo ló dùn rí awítọ̀ òjòwò làbí iṣẹ́ làbí ló ń jẹ mo jẹ̀ṣẹ́ títí ìyá ni lọ́jọ́ ayé mi ó tún wá mú ọmọ mi ìwọ parọ́pọ̀ òkè náà bá gbọmọ lọ́wọ́ ẹ. báwo ni mo ṣe máa fi rí nǹkan bẹ́ẹ̀ parí lọ́rọ̀ wo ló ń sọ ọ̀rọ̀ tí ò yẹ káwọn ará àdúgbò máa bẹ́ẹ̀ gbọ́ jọ̀ṣẹ́ nígbà tí wọ́n fẹ́ gbọmọ lọ́wọ́ mi tó fẹ́ pa mi sódà kó lùzì èèyàn méjì ni. ó bẹ́tà kí lùzì wọ́n ní kọ́. ó mọ̀ pé tí wọ́n bá ń jóni tó ń jọmọ ẹni tari ni làkọ́kọ́ gbọ́ ló jẹ́ kémi wá tí mo ṣe lè escape náà kí ló tó ṣe kó dùn mọ́ mi nínú ni. ìwọ escape. ṣé bá jọ bímọ yìí náà ó ṣáà gbé wá láti ilé yìí. mo mọ ìgbà tí mo jáde látọjú wíńdò kí ló dé tó ju ọmọ mi náà látọjú wíńdò kò jáde ìwọ ìka yìí wọ́n bí mo ń wọlé sí màmú kan tó kú mi nìyẹn kó sọ́dọ̀ lórí burúkú. má dọ̀mọ́ pọ̀ o nǹkan tó sọ mi tẹ́lẹ̀ pé òun lọ nísìnyí mò ń gbìyànjú àti bẹ̀ pé kí ló ń kó lọ fún wàá tún ọmọ ẹyẹ kan ṣo tó kù jọ tó bá ọmọ ẹyẹ kan ṣo tó kù kí ló kù tèmi máa wò lójú. kókó mi. o lè mọ́mọ́ tèmi o kò possible láìláì tí wọ́n bá fẹ́ lọ kó máa lọ o lè mọ́mọ́ mi. o fẹ́ ṣe wèrè ọlọ́mọ fún mi àbí. mo fún ẹ ní ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta mo máa wá mú ọmọ mi kó lè bá mi dé ọkọ tó kù padà. èmi náà fún ẹ ní ọjọ́ 5 àdàbí tó wáyé pé mi ò fìfẹ́ wọ̀n sí ẹ àbí bóyá nígbà tó wà àjọjẹ́ lókù ni wọ́n náà ò ní padà wá bá mi. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ onírọ́ ni ẹjọ́ wo ló wá rí kò sí jẹ́ kọ̀ọ̀kan tó wá rí wọ́n ìka. èmi ò lówó rí. ọmọ burúkú is coming ní lójoojúmọ́ ayẹyẹ yẹn bá bàjẹ́ ní. ẹlẹ́dàá ẹ̀ dá fún ẹ. a sì máa lówó tó bá lọ ń sin bó mo ti fẹ́ rẹ́ lómi bó mo ti fẹ́ rẹ́ lómi. tó dẹ̀ mọ̀ pé ẹni tí ò lówó lọ́wọ́ kì í ṣe ṣìnà bákà àti Chelsea mi lọ́mọ ìtì pọ̀n lọ yìí. kò ṣe àwọn jàbí tó tari last time yẹn ni. those girls now. olójú kòkòrò ni wọn kò ló máa dáhùn èmi ò tètè dáhùn ọmọ náà mú. máa dà lóhùn jàre. ọmọ tí mo ń crush gangan lé lórí nìyẹn bàbá màá rí ilé pẹ̀lú mọ̀ ní màá pàdé ilé. hello. Hi girls. Hello. Hi. What's up? Ojú ogun yín ló gún régé báyìí. Ẹ ṣé, thank you. You are all looking beautiful. Ẹ ṣé. Can you please spare me some minutes? Sorry, which one of us? Àmọ̀ràn bí ní Ọ̀yọ́ èèyàn dé ó kí gbogbo wa ó wá ń béèrè pé èwo nínú wa gbogbo náà ló fẹ́ bá sọ̀rọ̀ abẹ́fẹ́ preach ni. Preach. Láì ṣe ajínrere anyway ó ṣòwò pé freshers nínú campus yìí because tẹ́ bá ti pẹ́ nínú campus yìí ni ẹ máa mọ̀ pé òdu ni mi ò ń ṣàmọ̀ fún lóko ọ̀rẹ́ yín tí màá try láti rí ni just for a minute. Wọ́n lọ fẹ́ rí ẹ. No, just for a minute. Yeah, that's good. I'm sorry by name. You can piss me off, I just want to, for clarity's sake, not like I have anything hidden though. All right then, me ò ní pẹ́ ṣó ti gbọ́.
Stop it. Let's do it. Fisayo! Everything Dora. to the young pepper. Babe, what's happening? Who is your babe? Young Just get out of this place. Get out! Scatter. Issue at That guy is nothing but a fool. Jaka lama don't be any question. Don't you dare touch me! Don't you dare touch me! What do you want to explain? What do you want to explain? Do you know what he did? I don't even know what to say. To think that I love you. I love you as well. Are you shut up? Are you shut up? What kind of love is that? Dora, please calm down. Iṣẹ́ èṣù ni. Nítorí bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí now. Bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. You saw my boxer on her. Ah! I feel like killing somebody right now. Èṣù ló bẹ bẹ́ sọ̀rọ̀ àbí? Èṣù ló bẹ pé? Èṣù ló bẹ. Let me explain. Shut up, let me talk. You don't understand. Èṣù ló bẹ bẹ́ sọ̀rọ̀. Èṣù invited you to your house, right? And after which, you're going to be the same issue. Now, what box idea? She's just a female friend. Shut up! Jumi, the girl was eating. She put it herself. She was. Oúnjẹ òní epo dà sí aṣọ ẹ̀. Then you go for. Then I give her my. Yourself. Reaction. Shut up! Let us let me talk. Ayo, let me think. I just think that you don't even have anything. Dora, I can't betray you. You don't have anything. Anything wrong. I hate you with passion. You know what? I am done, and I'm serious about it. You fool! Oniran Woshi. Dora. Iṣẹ́ èṣù ni. Dora. Iṣẹ́ èṣù ni. What's the problem? Èṣù here. Èṣù here. Show one èṣù ni. Baby, it's not what you think. You numbskull. Leave me alone. Young pepper. Iṣẹ́ èṣù ni. Scatter. Issue at a young pepper. Scatter. Hello, young pepper. Scatter. Àwọn àna òun gẹ́gẹ́ bí òbí. ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ nù ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ nù ń gbọ́. First of all, Daddy, I'm so sorry for disappointing you. Honestly speaking, inú mi gan ò dùn. But ká ṣàgbà pé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn. Ẹ má bínú sí mi sà. Àti wípé nǹkan tí mo fi bá àǹtí kan wá bá mi bẹ̀yìn, wọ́n ṣe pé torí pé kí ìyàwó àti oyún inú kan máa gbé pẹ̀lú wa ń bíbáyìí. Àwọn parents lady lọ sọ pé ẹni tó fọmọ àwọn lóyún kó yọjú. Mi ò dẹ̀ lókì mi lẹ́yìn yín dáàdi mi, ẹ jọ̀ọ́. Kí n wá tẹ̀lé ẹ. No, kí n tẹ̀lé ẹ. You must be very stupid. Dúnà, èmi ò rìnrìn àbùkù. Pínrín, mi ò rìnrìn àbùkù. Kémi tẹ̀lé ẹ lọ síbi tí wọ́n ti máa sọ̀rọ̀ sí mi tí mi ò ní lẹ́nu ọ̀rọ̀. Kì í ṣe mi. Ìwọ tó báyìí tó dá ọ̀ràn ẹ̀ náà ni kò lọ ràn. Wait, ṣé ó wá ń ṣe pé kò tí tó láti níyàwó ni? Ó ti tó. Wọn ò lè rí nílé àwọn àna ẹ̀ tó bí ìnà kan ní wọn ọ̀rọ̀ ọmọkùnrin. Go ahead, ó dẹ̀ wá fana yẹ. Tí ọmọ tó fún lórí máa fi bímọ. Ìwọ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ wa ti jáde. Wa ti máa lọ sí ìjọba, wa ti máa lọ sí orílẹ̀-èdè. Láti sọ pé ayé ìsìn ẹ jẹ́ máa bínú. Mi ò fẹ́ gbọ́ anything from ọmọ because ọ̀rọ̀ tó ń bọ́ lẹ́nu ẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó yẹ kó máa bọ́ lẹ́nu abiyamọ. Bẹ́ẹ̀ni. Irú ọ̀rọ̀ olóyè kó bọ́ lẹ́nu abiyamọ ọlọ́mọ yẹn kárí kò ṣe dáadáa kọ́ pé wà kọ́ ló ti kú. Kò lè kú. Nítorí tó bá dùn fẹ́ ṣe yóò máa kú ṣé bóyá ìfẹ́ bímọ yóò dá bíbélì kan sọ pé ká máa bí sí. Má gbé ti Bible sí please. Má fi Bible wò, má gbé Bible wọlé. Jọ́wọ́ làwọn yóò máa wá. Báwo ló ṣe fẹ́ ṣe? Ṣáwọn òbí ẹ̀ ti mọ̀ sí? Bẹ́ẹ̀ ni dáàdi wọ́n ti mọ̀. Wọ́n ti mọ̀. Bẹ́ẹ̀ ni. Thank you very much.
Ó jàre pẹ̀lẹ́. All right. My daughter, sori jẹ́ ká kọ́kọ́ rí àwọn òbí ẹ̀ náà. Wọ̀ pé ńgbà tá a bá máa fi ṣe gbogbo sẹ́rímọ́nì tán, jíjẹ gbogbo ṣì máa wà. All right. Obìnrin tẹ̀mí ajá rẹ̀. Ọkọ̀jú àníyàn. In fact, èyí á fẹ́ ṣe 90 years kó tó ní ìka. Ọ̀nà débèjì. Daddy, Owó Labi. Mọ́mí. Fisáyọ̀. Kí lẹ ṣe? Kí lẹ wá Owó ṣe Labi. níbí? Mr. Adékúnlé. Mr. Owó Labi organizer. Owó Labi fọ̀gá. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó tún wá mi kiri? Ọ̀rọ̀ lórí àdéhùn ni mo dé àdírẹ́sì ibi tẹ́ fún mi wọ́n lè ti travel out pẹ̀lú àwọn ọmọ àtìyàwó ọ̀rọ̀ lórí àdéhùn ni. Kí ló ń ṣẹlẹ̀ gangan bíbá ìbúlẹ̀ méjì tí mo ra yín? Jọ̀ọ́ jàre, fọganáísà mi ni arákùnrin tó dúró yìí. Kọ́sítọ́mà mi nìyí. Ṣé mò ń dream ni àbí kò? Irọ́ reality ni o. Reality ni. What's going on here? I don't understand. Kí ló ń ṣẹlẹ̀? Ó dà mọ́mì Fisáyọ̀ mo ti ṣe lẹ́dàá àwọn ọmọ yìí. Mr. Owó Labi, tí mo bá ní Ọlọ́run bless me, irọ́ ni mo ń pa. Òkú ọ̀rọ̀ pátápátá gbáà ni. Kí ni nǹkan téèyàn ń fowó ṣe tí mi tí ì fowó ṣe? Ilé ni mo nílé lọ rẹ̀rẹ̀, mọ́tò. Kò sí country tí mi ò tí ì dé. Kò sí nǹkan tó ń fowó ṣe tí mi ò tí ì ṣe. Ṣùgbọ́n Mr. Owó Labi, bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, I cannot father a child. Àtọ̀ mi ò lè dọ́mọ. Ó dẹ̀ ń bà mí nínú jẹ́ gidi gan. Àtọ̀ yín ò lè dọ́mọ. Yes. Ìyẹn lágbára kọ́lọ̀ má ṣe wá ní body by engine. Nǹkan burúkú nìyẹn má bínú báwo lẹ ṣe ṣe báwo lẹ ṣe rìn báwo lẹ ṣe rìn kọ́ téèyàn fi ń jẹ́ ọmọkùnrin gangan nìyẹn. Kò yé mi náà, at least mo ti try different medical report. Nǹkan tó ń jẹ́ kó yé mi náà ni wípé àtọ̀ mi ò lè dánwò. Àánú mi ṣe mí tèmi ṣe Ọlọ́run but síbẹ̀síbẹ̀ náà yẹn ò ní kẹ́ máa ronú yẹn ò ní kẹ́ sọ̀rọ̀ ìtínú níwọ̀n bá gbàtẹ́ bá sì ní ìgbàgbọ́ pé Ọlọ́run ọba ń bẹ pẹ̀lú agbára ẹ̀ ọba tó ń pabidà tó máa ń sọ bidire ni èmi nígbàgbọ́ pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. ọba ṣèyí òun ni ẹ wò ó sìn ẹdìyẹ ń sunkún àìlẹ́yìn òwìwí òun ń sunkún pójú pọ̀ jù ẹ̀yin sìn ẹ lówó ẹ wà wá kò sówó lọ́wọ́ àwa bímọ àròwó fi tọ́jú wọn ọmọ méjì ló wà nílé wọn kọ̀ wà bí aláìsí ni àti wípé mi bàbá gan olú ẹ̀kọ́ wà yàn ń struggle ni kò sówó láti tọ́jú wọn. ọmọ méjì ni mo bí ìyẹn tí ìyàwó mi ò bá tún lóyún báyìí ní next month. Mr. Owó Labi, ṣé àfihàn pẹ́ lè ràn mí lọ́wọ́? ràn yín lọ́wọ́ lọ́nà ò sá. ẹ fi òpẹ lè gbé kan fún mi lára àwọn ọmọ yìí. ẹ má sùúrù. ẹ wò ẹ jẹ́ kí n bọ́lẹ̀ ẹ má ibi tẹ̀ mọ́rọ̀ lọ yẹn. Mr. Owó Labi, ọmọ tí mo bínú ra mi. No. Listen to me. lóòótọ́ ìyà ń jẹ mí o but àwọn ọmọ yẹn mi mọ̀ ó lè jáwọn lọ́ọ́ máa dirú dùgbà lọ́jọ́ ọ̀la. Mr. Owó Labi, try to understand this. ṣe rí ilé ayé tá à ń gbé náà kí ilé ayé kó favour wa ò ní gbogbo wa ń tọrọ fún lọ́dọ̀ Ọlọ́run. Mi ò kọ́ iye kíye tí mo máa fún yín tó máa change life yín tó yẹ pé iṣẹ́ organizer tẹ̀ ń ṣe yẹ ẹ̀ ní ṣe mọ́. Mi ò kọ́ kí introduce yín sí business tí mo ṣe tẹ́yìn náà máa ra mọ́tò tẹ́ máa ta mọ́tò tẹ́ máa dèèyàn tẹ́ máa dirú tẹ́ máa dìgbà. Ẹ ṣe lè fún mi ẹ jọ. Mo fẹ́ jẹ́ bàbá dáadáa ní nǹkan tí mò ń rò ṣùgbọ́n bàbá dáadáa owó ọmọ wà kò wúlò bàbá dáadáa owó.
bóyá kí n gbowó lọ́wọ́ yín màá gbé kan fún yín náà ọmọ yẹn. ẹ ṣé mo dúpẹ́ gan. màá gbé kan fún yín kọ́lọ́run kó dáríjì mí o ìyà jíjẹ ló jẹ́ kí n ṣe Ọlọ́run dáríjì mí o. ẹ má rò yín ẹ má rò ṣẹ́ gbọ́. òun mi rárá. ẹ má rò. bàbá dáadáa ni mo fẹ́ jẹ àmọ́ owó. mo ní ká máa ro tọ̀la nínú ohunkóhun o àní ká máa ro tọ̀la ká ló ṣe ohunkóhun ilé ayé kò lọ bí ọ̀pá bọ́ o. Take it easy. So to go. It's okay. Ó ta ó ti ń jẹ ọmọ ó la bí kí ni mi ṣe fún ọ. Mi ò tọ́ mọ́. Ẹ bá. It's okay. Ó la bí ó ta ó ti ń jẹ ọmọ. Tó bá ń wá ẹ láì dá, tó bá ń wá ìjà gangan tó gbé ní ìyẹ̀wò kọ́kọ́ lé ọkọ̀. Òun ni, man, you are not nice at all. Kí ló wá ṣe ń bí for God's sake? What's all this now? Tó fẹ́ dalé mi rú ni. Ó di ń di ọmọ. Ẹ wo mo ṣe wo ilé ti dàrú. Orí yóò jọ pé ẹ ti jọ ya wèrè ẹ ní ọpọlọ rárá bó ti kó. My dear. Orí yìí ti dàrú ẹ ti ya wèrè. Ẹ kó bá mi tán. Daddy, just ẹ calm down. I don't understand what's going on here. Okay, Tani, ọmọ tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀gàn báyìí. Sori ó débi tí a gbọ́dọ̀ sọ̀rọ̀ ń sìn. Ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ gangan àbí ìwọ ni. Nígbà yẹn ó ní àwọn nǹkan kan tó ṣẹlẹ̀. So mo wá wí pé kí ọ̀gbẹ́ni fọgànáísà yìí kó aṣáàdàbí ọgbọ́n ó ti yẹ ló fà á tí. You asked for my help and I did help you. Owó tó kọ́ owó tó dálẹ̀ tó o bá sá lọ ni ṣé gbogbo ilé. Ẹ má bínú tiẹ̀ ètò rẹ̀ ni mo ṣe sọ ẹ ní Dorothy God gift so nǹkan tó fà á nìyẹn ìgbà tí gbogbo kinní yóò dọmọ òun ló fa. mi ò sọ Dorothy o orúkọ ọmọ mi kó pa. ẹ ti ẹ gbádùn ní burúkú sọ̀njà rẹ̀ ṣó yẹ kẹ́nu ẹ tiẹ̀ tọrọ. ṣó yẹ kó máa sọ̀rọ̀. ó wá ní o wá sọ fún mi pé ọmọ pòórá nu mọ́tò ọmọ gbójú wíńdò jáde ó lè wọ ẹgbẹ́ jábẹ́ mọ́tò jáde owó wá sọ̀rọ̀ òpònú ọ̀rọ̀ dẹ̀ yẹ tó gbọ́ tó fi ògùn ara fún mi ọlọ́pàá ni bàbá parí sí ọmọ mi. ọlọ́pàá kẹ kò sí wàhálà. wéto. tí ẹ bẹ́ẹ̀ ṣí èrè ni ọmọ méjì fúnra olóyún ẹ ọmọ méjì tí mo fi inú mi ní ọmọ fúnra olóyún ẹ yìí lọ́pàá jẹ́ ni. It's all right. Tó máa ṣe dẹ léṣe ni lókè àwa ò ní wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn. tí mo bínú mi. Daddy, nítorí pé ẹ nífẹ̀ẹ́ owó ẹ wá ta àbúrò mi. Ìfẹ́ owó lẹ ní. Mo ayé pé mi mo wá fọ́ àbúrò tèmi ní oyún Daddy wá. Sórí nǹkan tó dá sílẹ̀. Sórí nǹkan tó dá sílẹ̀. Ìṣẹ́ ló mú mi lómi. Dora. Ṣé wọn ní o bá mọ yín Daddy ní kẹ́ ẹ tó jíjí ọkọ Daddy? Dora. Ẹ fi Dora lẹ̀ ó sì máa lọ rọ. Èyí tó ṣe yóò dá o. Ọlọ́pàá ò lè bá wa parí ẹ̀ o. Èmi ni bàbá wọn ìwọ ni ya. Dora kọ́ yẹn. Dora ni o. Dora. Kúrò. Kẹ́mi. Dora. Kẹ́mi. Dora. Why? Kẹ́mi. Mo ṣe rá mi o. Mo ti ṣe rá mi o. Ìwọ ẹni tí à ń pọ́n lójú dákun òkun àtòdì mọ́lẹ̀ o.